Otasansan rédíò and TV. Tá bá sọ pé ọba tó ń ṣe ìṣekúṣe ìbà Rasidi Olúwo ni. So ti yé. Gbogbo èèyàn ló mọ̀ wípé ìyẹn làkàyè kú díẹ̀ káàtó. Torí pé o ní dépò tí gbogbo ayé fọwọ́ gbé ẹ sí tó jẹ́ wípé ìwọ tó bá ti mọ̀ pé o fẹ́ jọba o ní ṣẹ̀ṣẹ̀ kì í ṣe dandan kó kúkú jẹ ọba yẹn. Máa lọ ṣe ẹ̀sìn tó ń ṣe torí pé àwọn ẹ̀sìn tá ń sọ yìí ẹ̀sìn kìíní ẹ̀sìn kejì yìí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni. Ok, ẹ̀sìn tiwa tá a wá dé bá tó jẹ́ wípé òun la fi ń jọba láti ìgbà táwọn baba ńlá baba wa àti baba ńlá baba àwọn tó bí bàbá tó bí Olúwo tó bí Rasidi Olúwo. So ti yé ìṣẹ̀ṣe náà ń ṣe náà fi ń jọba. Kí òun wá dé wọ́n ọba gọ́fúnà lòun ọba kìnnìkan nígbà ìwáṣẹ̀ àwọn ọba náà máa ń fún gọ́fúnà láṣẹ. So ti yé ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tí binibini bá ń bini abèrè á tún máa béèrè lọ́wọ́ ẹni yẹn àsìkò tí ẹ ò tí ì tó ni. Sẹ́rí gbogbo nǹkan tó ń ṣe tí ó rò pé òun jẹ lọ yẹn ìgbà táwọn gbogbo àwọn òòṣà tó wà ní àgbáláyé bá bẹ̀rẹ̀ sí bínú sí i. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ o sẹ́rẹ́ lòmí orí social media lẹ́wọ̀ o nǹkan tó ń jó lábẹ́ aṣọ kì í ṣe nǹkan kékeré o. Torí pé sẹ́rí Rasidi yẹn láwọn ìgbà kan bẹ́ẹ̀ náà lórí kábíyèsí Ọ̀nìrìṣàfín so ti yé tá bá mú ní méjì ẹnìkan ò ní bímọ ẹ̀ kó sọ́lọ́ Ọ̀nìrìṣà wọ́n ní elúkélúkan kì í tọ́ ní so ti yé gbogbo ọba tó bá wà nílẹ̀ Yorùbá Ọọ̀ni ni ọba àkọ́kọ́ number 1 ní ìfẹ́ mọ bó ti fẹ́ ṣe so yé Aláàfin lẹ́lẹ́kejì ẹnìkan bá wá sọ pé òun ọba Àwó in tó dẹ̀ ń ṣe ó ní wípé àtẹnujẹ sẹ́mọ̀ ẹni tí ó bá máa dépò ọba tó bá wà ń pò ọba yẹn tó bá wọ̀ pẹ̀lú wọn sọ fún pé o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí o gbọ́dọ̀ ṣe nǹkan báyìí kí ló wá dé tó lùwò ń ṣe àwọn nǹkan tán ní kó mọ̀ ṣe ká ní pé lóòótọ́ ló wọ̀ pẹ̀lú.